A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. Afawa alim. Bismillahir rahmanir rahim. Adúpẹ́ fún Ọlọ́run atọ́ gẹ́gẹ́ fún gbogbo àyè Ọlọ́run tán síkò padà. Àwọn ènìyàn tẹ́ńbẹ̀lẹ́ àwọn kọ́ba fi sọ̀rọ̀ sọ wọn. Amina. Àyàn lẹ́yìn fúgàmù tá a ṣe lọ àkàn wá ń wádìí pé ọmọ ìlú wo gan ṣe ní. Ọmọ Ìlọrin ni mí Afawa alim. Ani'amakumullah. Ọmọ ìlú kan kò sí ní bẹ́yẹ kí ìlú òun bàjẹ́ láéláé. Ọmọ ìlú Ìlọrin ni mí. Yàtọ̀ sí pé báyọ̀ ọmọ ìlú Ìlọrin tó wà ní mi ìlú Ìlọrin ni wọ́n tó fẹ́rí mi sọlẹ̀ sí. Ìlú mi Ìlọrin ni àdúgbò mi ní pópó Gíwá nílọrin. Àfáà àtọ́kọ́ mi ní kéwú òun ni Sheikh Abdul Fatai ṣe bó ti mọ Niyas lẹ́yìn Facebook ó kọ́ tábà mi ń jẹ́ lẹ́yìn Facebook ní Àfáà Ali ṣe bó ti mọ Niyas. Àfáà tó tún wá kọ́ àfáà mi ní kéwú òun ni bàbá wa nílé ó tàdá ní mọ́sálásí gogo lábẹ́ ẹ̀mí kọ́ ọmọ akọ́ bá jẹ́ kí ẹ̀mí bàbá gùn. Àmín. Bàbá wọn tàdá yìí Àfáà Ali. Ani'amakumullah. Bàbá wọn tàdá yìí àwọn làáfà àfáà ni. Bàbá lọ lé kéwú bàbá lọ lé kéwú táwa lè kéwú láàárọ̀ tàbá tí àfáà bá kó wa ń kéwú tán tó ṣe àfáà wọn ní ó tún wá gbé tíra àwọn báyìí wọn wà ní Abdul Kabir wọn ní nà gba tíra yìí dání àwọn wà sáájú èmi náà wà tẹ̀lé àfáà tún lọ lé kéwú àfáà wà kọ́ wa ń kéwú tán táwọn bá àánú tó wà lọ lékè èmi ní wàá gbé tíra lórí báyìí ní wàá gbé lórí fún lẹ́yìn àfáà mi báyìí tábàtí wàá dé ẹnu ọ̀nà àfáà wa tá a fẹ́ wo agboolé ibẹ̀ àfáà mẹ́wàá bọ́ bàtà wọn lọ́wọ́ wọn kò pàbíà àlùbáríkà láàbí tá a ti àlùbáríkà nù àánú àwọn akópa tàti àná báyìí á sì bẹ́ẹ̀ fara ṣiṣẹ́ àwọn àkó a'udhu billahi minash shaitani. A'udhu billahi minash shaitanir rajim. Gbogbo ẹni tí a bá di pé báyà ẹ sọmọ ọ̀dọ́ lójú àtàkùn yìí. Bismillahir rahmanir rahim wa bihi nasta'in. Ọmọ Ìlọrin ni wá kọ́dà ní gbogbo ìgbà la máa ń ṣàdúrà fún ìlú Ìlọrin gẹ́gẹ́ bá nẹ́bí wa Ibrahima bóun náà ṣe bẹ lọ́wọ́ ọba fún Ìlọrin nínú Suratu Baqarah chapter 2 verse 126. Wa idh qala Ibrahimu. Náà. Rabbi ij'al hadha baladan amina. Àbáwárí báwọn kọ́ lè mi ṣe máa ń ṣe tèmi. Torí ẹ̀yin tẹ́ ẹ mọ̀ túmọ̀ Kùránì ẹ̀yìn tí Ọlọ́run ní wa idh qala Ibrahimu ó ní Ọlọ́run ní gbàtà nẹ́bí Ibrahima ń sọ báyìí. Ó ní wọ́n bì jáde àṣà baladan amina pé Ọlọ́run o ìlú yìí bá mi ṣe ní ìlú fọkànbalẹ̀ tó jáde pé Mákà kètì máa jẹ́ Mákà ńgbà náà wọn ò tí ì sọ ní okọ̀ Mákà Ọlọ́run fi ànábì bá mi pé ìlú yìí o àmọ́ ńgbà tí Ìlọrin ti lè ń jẹ́ Ìlọrin èmi máa ń sọ pé Allahumma ij'al àṣà ìlú Ìlọrin amina ìlú Ìlọrin ti lóòótọ́ Ìlọrin ìlú ni bálàdá ìlú àmọ́ òun ti lóko Mákà ò tí ì lóko ní òjé ká nàbí Ibrahim lè fi Mákà sí tó bá yẹ pé inú sẹ̀mí tá à ń lò lọ́wọ́ lànà Ibrahim náà bá ń lò ní kò ní lo bálàdá Mákà ní olè yóò ní wọ́n bì jáì àṣà Mákà àmín àmọ́ gbà tí ìlú Mákà ò tí ì máa jẹ́ ọkọ̀ Mákà àyè náà ti ń jẹ́ àyè náà ló fi lo bálàdá èyí onímọ̀ tí a ń bá mi lọ báyìí èmi máa sọ pé olúwa pàmò tó lọ sọ pé mo ní olúwa mi ò ij'al àṣà ìlú Ìlọrin àmìnà ẹ̀wọ́n bì hàn. Rabbi ij'al hadha baladan amina. Ìwọ náà tó bá ń bẹ lọ́wọ́ ọba fílù rẹ àbọ̀ ń bẹ lọ́wọ́ ọba fún orílẹ̀-èdè rẹ wọ́n náà lè wí bẹ́ẹ̀ pé Rabbi ij'al àṣà Nàìjíríà àmìnà ó lè wí bẹ́ẹ̀. Wa idh qala Ibrahimu. Wọ́n náà ń kọ́ sí ànábì Ibrahim ni. Rabbi ij'al hadha baladan amina. A jẹ́ pé ọmọlẹ́yìn ànábì Ibrahim náà nìwọ náà ìpè ànábì Ibrahim ń tọrọ fún ìlú Mákà nígbà náà lọ́hùn tí ò tí ì máa jẹ́ ọkọ̀ Mákà àmọ́ nígbà tí Ìlọrin ti ń jẹ́ Ìlọrin tèmi máa ní Ọlọ́run o wọ́n bì ij'al àṣà ìlú Ìlọrin àmìnà ọmọ Ìlọrin nílé. Àṣà baladan amina. Kódà bàbá tó bí mi lọ́mọ ọba aláṣà wọn máa ń pè kí ló dé tá fi máa ń pè ní ọba aláṣà tó pé ilé aláṣà ló kọ́ ilé wa ní pópó Gíwá ìyá tó bí mi lọ́mọ ọkọ ilé ìyá tó bí mi lọ́mọ òun ní ilé Arọ́wàsí mọ́sálásí Àfọ́ọ̀gọ̀ ní pópó Gíwá ìmáàmù bẹ̀ lónìí ìmáàmù tàná ìdílé ìyá mi ní jẹ́ ìmáàmù nílé Àfọ́ọ̀gọ̀ tàná ìmáàmù tàná yìí ìdílé ìyá mi ní Kàrọ́wàsí ọmọ Kàrọ́wàsí ni ìyá mi ìyá tó bí mi lọ́mọ ọmọ ilé Kàrọ́wàsí ni
ìdílé wọn ló jẹ ìmáàmù lánàá ní mọ́sálásí ilé àfọ́gọ̀ kódà nínú tàn mọ́sálásí ilé àfọ́gọ̀ àkọ́kọ́ mọ́sálásí ní Pópó Gíwá ara mọ́sálásí ilé àfọ́gọ̀ gẹ́gẹ́ bá a ṣe gbọ́ òun ni mọ́sálásí gbogbo ti ya wọ́n ti ya kó lára wọn ara mọ́sálásí ilé àfọ́gọ̀ òun ni mọ́sálásí ìdí òun bó ti ya ara mọ́sálásí ilé àfọ́gọ̀ òun ni mọ́sálásí tọ́pọ̀ ó ya mọ́sálásí ilé àfọ́gọ̀ mọ́sálásí ilé àfọ́gọ̀ yìí sì nínú àwọn tí ń jẹ ìmáàmù ń bẹ ìdílé ìyá mi jẹ́ kan ń bẹ ìmáàmù tàná fámìlì ìyá mi ni kó tó di pókú ní Káàárọ̀ Wàsí ọmọ ilé Káàárọ̀ Wàsí ni ìyá mi ní Pópó Gíwá. Rabbi ja'al balada amina. lóòótọ́ agbájíkòbí dáadáa àmọ́ àìsàn ọmọ ilé balógun ajíkòbí torí pé mọ́sálásí ilé àfọ́gọ̀ ní Pópó Gíwá ibẹ̀ ní mọ́sálásí ilé bàbá olóbì náà tún ti yà lára mọ́sálásí tó ya ní mọ́sálásí ilé àfọ́gọ̀ ní mọ́sálásí bàbá olóbì náà wà. ọmọ ilé aláṣà ni ọba aláṣà wọ́n ń pe bàbá mi ọmọ Ìlọrin ni mí Ìlọrin ni wọ́n bí mi sí Ìlọrin mo ti dàgbà Ìlọrin mo ti ṣe kéke bá wọn gbé mi wá sílùú Ìlọrin gbogbo láìfù mi mo fi lọ primary school mo fi lọ secondary school mo tún fi lọ sí college of education Ìlọrin ká yìí náà ní Kwara State ẹ̀rọ sọ pé bá ń tó pààyè sọ ọmọ Ìlọrin ló já sọ pé àwọn ọmọ Ìlọrin ò lè rọ́ ọmọ Ìlọrin làwọn náà nínú àwọn pródọ́tì tí ń kó yìí bá lọrin lóyìn làwọn náà wà kí ṣe pé àwọn náà gbọ́n mọ́ ká máa fi lọrin jẹun àmọ́ àwọn èèyàn ní jẹ̀lú nílùú fi ń jẹ̀lú àwọn náà fẹ́ wà nínú àwọn èèyàn tí ń jẹ̀lú tí lọrin fi ń jẹ̀lú ní ọjà mọ́ sọpọ́ máa lọrin ní wà kí ṣe pé àwọn náà gbọ́n mọ́ ká máa kàǹpì ara wa pọ́ máa lọrin ní àfọ́ mi kọ́ ló bá mi lọ́rọ̀ ẹ̀mí àfọ́ mi ojú àfọ́ mi ò ní gé o. Àmín etí àbá mi ò ní ìdí yóò lálùbáríkà nílé ayé yìí tọmọtọmọ ìkẹ́ àtọlà tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ kọlọ́bá Sheikh Abdul Fatai ṣe bó ti máa nìyá sí ìkẹ́ àtọlà tó pé àlàáfíà lọ́pọ̀lọpọ̀ kọlọ́bá fi ránkà sí àbá mi Abdul Fatai ṣe bó ti máa nìyá sí àlàáfíà lọ́pọ̀ lọ́pọ̀. wọ́n fọlọ́ mọ̀ wá púpọ̀. kọlọ́bá Abdul Fatai ṣe bó ti máa nìyá sí. àmì ìkẹ́ àtọ́là tó pé. àfáà mi ni àlàáfíà lọ́pọ̀lọpọ̀. kọ́dà àfáà mi gan ìmọ̀mù fún làwọn náà. èmi ọmọ kéwù náà tó ti á dì mọ́mù lábùjá yà yìí. àdúrà bá wa ń gbà. Abdul Fatai ṣe bó ti máa nìyá sí. àmì. Pópó Gíwá ni síríìtì mi mọ́sálásí ilé àfọ́gọ̀ mọ́sálásí wà ìdílé ìyá mi lára àwọn ìdílé tí ń jẹ ìmáàmù mọ́sálásí ilé àfọ́gọ̀ ìmáàmù tàná fámìlì ìyá mi ni ní Káàárọ̀ Wàsí àfáà mi ọmọlé ṣe bó ti máa ní àfáà mi àfáà wa bàbá ló ń tàdá òun làfáà wa bàbá ló ń tàdá òun ni àfáà mi bàbá ló ń tàdá iná tó wọ́n á jáfà fún bàbá tó bí mi lọ́mọ kọ́lọ́mọ kọ́ bá lọ́ọ̀yà ní bàbá ló ń tàdá kọ́ ọláìní sí ọlọ́run kọ́ bá fi hàn kan sí àbá ló ń tàdá ọmọ kéwù àbọ̀ lọ́tàdá mo jẹ́ kọ́lá kí àbá mi tó kú ó tún mú lọ sọ́dọ̀ àbọ̀ lọ́tàdá pé bàbá bẹ́ẹ̀ ṣe kọ́ wà ká yanjú ọmọ mi náà ẹ̀ tún bá mi kọ́ bá pé èmi náà bá fà mí ṣe jẹ́ ọmọ kéwù àbọ̀ lọ́tàdá èmi náà tún padà tún á jẹ́ ọmọ kéwù bàbá ló ń tàdá mọ́sálásí gogo ní Pópó Gíwá lábẹ́ mi kọ́ ọmọ kọ́ máa fi hàn kan sí àbá náà kọ́ ọ̀la ẹni sí àti gbogbo àwọn tá a jọ máa kéwu wọn kọ́ ọ̀la àmín àti lúlọ ẹni kọ́ máa fi hàn kan sí wa subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu alal mursalina walhamdulillahi rabbil alamin.